tó kò lórí ọ̀rọ̀ ara ibi iṣẹ́ mi ṣe ara ibi iṣẹ́ mi yẹn kí n tó kò lórí ọ̀rọ̀ tiẹ̀ torí màá tó kúrò ńbẹ̀ màá sọ̀gbà tí mo dé ìlú òyìnbó ṣé wá rí òun nígbà tá a ṣe tán tí mo ṣe kékeré yẹn tí mo ṣe tá a tún wà níbi iṣẹ́ ìgbà tó padà resume ṣiṣẹ́ tán tá a tún wà níbi iṣẹ́ bóyá ìgbà míì á kàn dìde á lóun lọ sí tọ́lẹ̀tì ìmọ̀ nǹkan tó mì mo gbà ṣé màá máa fi lọ ni àti bá ti ṣe tán níbi iṣẹ́ àti máa ti ń lọlé àtẹ̀lé mi àjọmọ́ bá ti ń lọ ní pé ẹ̀kí máa ń dé kíní bẹ̀ yẹn àwọn onímọ́tò mi à lọ à ń ṣe ní mọ́tò bẹ́ẹ̀ ni ẹ̀yìn ló máa dúró sí ni à ń ṣe ní mọ́tò dáadáa òun ọ̀tún àṣẹ tí kò ẹ̀ máa ń tóbi bẹ́ẹ̀ yẹn náà so ikùn ẹ̀gbọ́n òun tóbi tó kún ìyàwó mi so à ń ṣe ní mọ́tò lẹ́yìn náà àwọn ṣe káàkiri kódà nígbà tó wá yá á lóun fẹ́ lọ tọ́lẹ̀tì a máa sọ pé wọ́n máa 5 minutes nísìnyí máa lọ tọ́lẹ̀tì mọ̀ pé 5 minutes nísìnyí máa lọ tọ́lẹ̀tì èmi ò mọ̀ wájọ́ kan wá ní ẹ̀yin ò tiẹ̀ já Mr. Festus ẹ̀ já ó ní jíjà bíi ti báwo o ò understand bó ti máa sọ pé mo lọ tọ́lẹ̀tì ẹ̀yin ni mo ń sọ fún ó lè sọ fún mi ok máa test mi ni bó ṣe máa ń sọ lọ́rọ̀ yẹn èmi ò mọ̀ pé mi ló ń bá sọ̀rọ̀ ó bá ti test mi pé o ní ìdí mi bẹ́ẹ̀ ó wá di pé bá ti lọ sí tọ́lẹ̀tì ẹ̀yà àgbáyà yóò di ní tọ́lẹ̀tì mu ni ṣé rí kéèyàn máa sáré ṣe fọlóyún ojú máa ń dà táwọn owó yànyàn báyìí ṣàkàṣàkàṣàkàṣàkàṣàkàṣàkà ọlọ́run ló ti èyí wájọ́ kan ọlọ́ àpò lóyún ni ó wà ní tọ́lẹ̀tì female tọ́lẹ̀tì tí mo ṣe jáde báyìí òun mọ̀ pé èèyàn ń bọ̀ ọmọ tó dẹ̀ ń bọ̀ yẹ cleaner ni ẹnu ẹ̀ mú débi pé bóun ṣe jáde ní ẹjọ́ tọ́lẹ̀tì bí kan náà ni àbọ̀ tó lọ́n de ṣòkòtò fún yín tọ́lẹ̀tì ni tó yá ní female toilet àní male toilet bó ṣe jẹ́ nìyẹn nígbà tó yá ṣáàṣì ṣe travelling mi tèmi ń ṣe lọ́wọ́ ń gbà yẹn but ó ti bímọ ìgbà tó bímọ mi ò ní interest nínú ẹ̀ náà nígbà tó bímọ mi ò ń lọ lé ẹ̀ wọn nígbà kílódé mi wà lé òun sóun ṣẹ́ mi ni sóun ṣe gbá ni mo níwò bọ́kọ ẹ̀ dára bẹ́ẹ̀ parí ìjà pẹ̀lú ọkọ ẹ̀ parí ìjọ ní òun ló bọ́ máa fẹ́ second wife kẹ̀ wẹ́n ní àwọn méjì ẹ̀rọ kan lèmi lé ní o èmi ṣe nìyẹn ṣé wá rí táìmì yẹn mo ṣe olóyún kan náà bẹ̀yẹn tiẹ̀ òun ṣe olóyún kan tí ẹ mọ̀ ó ti pẹ́ tí mo ti bólóyún lájọṣepọ̀ ńgbà yẹn mo ti mọ̀ pé torí òun ti bímọ ìyàwó mi náà ti bímọ tipẹ́tipẹ́ òun ti bímọ òun mi ní interest náà so nǹkan tó wà lábẹ́ náà ló wà lábẹ́ ìyàwó mi lé so wọ́n ná lóyún kan fuck up story tiẹ̀ nìyẹn yẹn ò ṣe nǹkan tó pé gbọ́dọ̀ bá mi díẹ̀ ìyẹn máa ra nǹkan ní ibi tí mo ti máa ra nǹkan ní olóyún ni wọ́n ní mo dé láìkí mi kí ní kan mo kàn gbé súnmọ́ wọ́n ní mi ò sá so olóyún yẹn mi ò enjoy ní abẹ́ ẹ̀ náà mo enjoy ní ẹ̀bọ̀ iṣẹ́ tí wọ́n gbọ́dọ̀ bá mi bẹ̀ ni iṣẹ́ tí wọ́n gbọ́dọ̀ bá mi bẹ̀ ni kò tún wá neat but mo jẹ́ bẹ́ẹ̀ náà ọjọ́ tó wá kí mi mo jẹ́ bẹ́ẹ̀ o so mo kàn ní pé kó wá kíní kan so mo wá lodge wá wọlé èmi kò mú tètè wá ṣètò kí wọ́n máa ti pé káyọ̀ mo tiẹ̀ wá ṣe fọlọ́ yẹn kó wà lọ kún kọ́ tá mo fẹ́ pè so kí wọ́n á kí mi so bó ṣe wọlé nǹkan so mo ṣe ṣàṣọ ẹ̀ báyìí mo ní àkílódé òkè clean dáadáa ní kíní kan òkè súnmọ́ òun náà abẹ́ ìwà òkè mú etí nǹkan bọ̀ in fact ó grip mi ó fẹ́ torí tí mo ṣe ń ti bọ̀ báyìí bí ọ́ìlì yẹn bí pé wọ́n ti dá ọ́ìlì sí so kò jẹ́ kí gbígbẹ yóò dry rárá ó ń ṣe magnet ni so sí yẹn mi ìbá rọ́jú ní kí n tiẹ̀ jẹ́ bí ẹ̀mẹ́ta but at least mo sì jẹ́ bí ẹ̀mẹ́jì kì í ṣe ẹ̀kan mo jẹ́ bí ẹ̀mẹ́jì ẹlẹ́ẹ̀kejì náà mo ti wà pánjọ́ yẹn kò tó kàn wú mi òbò olóyún ló kàn wú mi kí n dóńjọ́ náà mo kàn kí n fẹ́ ṣe kí n fẹ́ ṣe o bí mo ṣe mo pè ní ẹ̀pẹ́ sọ́wọ́ àbílẹ̀ bóyá ẹ̀yìn kẹ̀ ẹ ti gbàgbé mi ẹ ti ṣe kínní obìnrin tọkùnrin máa ti gbàgbé ẹ fọ́júdú oṣù mẹ́fà kó máa pè ní ọkẹ́ ló báwo ni mo aládùúgbò ẹ̀ ni wá kí mi mọ̀ àbẹ́ wàá wà ló tẹ̀wọ̀n náà àtàlẹ́ lọ́ba sáré fún ẹ̀jẹ̀ oorun ó wà ń bẹ́ ó ti wà lágùrò kòrò ọmọ tó fẹ́ pè ní kò ń pé kó máa bọ̀ kí n kan fún jẹ́ so bó mo tún ṣe wá náà mo tún ní pé clean ẹ̀ náà kínní kan so òun ò yẹ kí n bíìlì ẹ̀ o wí ò pọ̀ bẹ́ẹ̀ náà bá ti ra pẹ̀sù bó ṣe kínní kó sùn ó máa sùn ó dẹ̀ lọ́kọ́lé mi ò lọ́kọ́lé bọ̀ tẹ́tẹ́ mi mọ̀ pé lọ́kọ́lé o ẹni tó mọ̀ pé lọ́kọ́lé báyìí mo kò gbọ́ mi kúrò bẹ́ẹ̀ ni now ẹ jẹ́ kí n wá lọ sí ìgbà tí kíní mi wá bọ́ sí ṣe bọ́ sí báyìí mi ṣe travel out ni nígbà tí mo wá travel out ọ̀rọ̀ ìlú òyìnbó mo ṣe ń wá olóyún kiri nìyẹn ní òyìnbó
olóyún tí wọ́n bá olóyún tí wọ́n ṣe fún lóyìnbó mo sáwọn akiri there is one this person so èmi ò kí n jáde ṣe pé lóyìnbó o lóyún gan ti sọ fún mi pé ibi báyìí o àwọn ọmọ wọn nígbà ibi báyìí wọn kì í tó sóbìnrin wọn kì í róbìnrin tó wọ́n mọ̀ pọ̀ sọmọ ni mí sọ̀rọ̀ mi ẹni wọn kì í tó sóbìnrin kò sí wàhálà àwọn à ń bẹ́ẹ̀ ní so mo rí ẹni ó lóyún ẹ̀mọ́ àwọn tó máa sọ pé àwọn fẹ́ wọn kàn fẹ́ lóyún so kò I don't know ó ṣáà padà gbólóyún náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn pàtí máa wà pé ok olóyún kan náà ni mo rí bá abọ́ọ̀dì ló wà nídìí olóyún òyìnbó abọ́ọ̀dì ni so I like you like me so ó surprise ẹ pé bóun sì lóyún ó tún ní òun sọ pé òun like ẹ bí wọn sì bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ ní àti ibẹ̀ lọ́wọ́ kí àwọn sì bẹ̀rẹ̀ sí ń bọ́ra àwọn lájọṣepọ̀ nìyẹn ọ̀rẹ́ wọn kò sọ pé wo tí kíkí kan ṣe kò lọ́kọ náà wo ó yẹ kí ẹni tó bímọ fúnjọ́ kó gbẹ ẹmu ó máa yìnbọn pa ẹni lẹ́kùn jáwọ́ bọ̀ ẹ̀dẹ́kùn explain búbo bí abẹ́ òyìnbó olóyún ṣe rí abọ́ọ̀dì ló máa wà níbi tiwọn abọ́ọ̀dì so tó bá ti tí bọ́bá ó máa fẹ́ fún òkú ẹ̀ pamọ́ bẹ́ẹ̀ ni wàá tí bọ́bá máa fẹ́ fún pamọ́ bẹ́ẹ̀ ni tí wọ́n ìpàdé àfẹ́ yọkó bẹ́ẹ̀ abọ́ọ̀dì ló máa wà lábẹ́ tiwọn so ti yẹ yín bẹ́ẹ̀ yẹn so lẹ́yìn ìgbà yẹn mo á ok fine tí ìgbà rẹ lóyún ó tún sọ pé abẹ́ arúgbó tó máa ń ṣe tíkẹ́tíkẹ́ so mo kàn ta sí pé bíbí kì í wá abẹ́ bó ní ìgbà tí wọ́n wá Nàìjíríà gbà kan bó ṣe wá Nàìjíríà nìyẹn wá ní gẹ́ẹ̀ kan tó wá kí mi gẹ́ẹ̀ ti lóyún bọ́ ẹ mọ̀ àwọn tó bá lóyún tó bá ṣe bí ẹni pé ìwò mọ̀ mi mọ̀ pé lóyún gan ṣùgbọ́n tí mo tó débẹ̀ nǹkan tí mò ń wò yìí ṣó lóyún ni oyún ẹ̀gẹ́ tí máa bí 4 months ṣó lóyún ni ó wà ìdínkù ẹ̀ fún mi ní o kàn ṣe kí nìkan èmi ò tí ẹ mọ̀ mi fi bẹ̀ wò ní màá àjọ ní 9th time wọ́n mọ̀ yẹ kí wọ́n mọ̀ ṣó lóyún ni ó ní kìnìún kan is a long story ó lóyún ó bí àwọn máa kí fóun pé ok no problem kí ló ṣẹlẹ̀ òun fẹ́ ṣẹ́yún yẹn òun yẹn náà lòun wá káàkiri wọ́n fà introduce òun sí pé ẹnìkan bọ̀ náà kò sí wàhálà kò sí problem ó ní ó fẹ́ lọ́jọ́ kan tẹ̀tẹ̀lẹ̀ nǹkan ní wọ́n á fún kó lọ 3 days ó ní pẹ̀lú inú òun ní no problem láì ṣe tó wà lọ́ṣẹ́ gbẹ̀bẹ̀ òun gbádùn ara òun àwọn yẹn gbé fóun gidi gan gbogbo gidi ló tẹ̀ wá ń di ẹ̀ bí ó ṣe ń ti bàbá yìí ló ń fà padà fóun so lẹ́yìn ìgbà yẹn àti ṣe àwọn ọ̀rọ̀ olóyún ṣe mọ́ so àwọn tí wọ́n pè ṣáà máa bá olóyún kọ́ ni ṣáà máa bá àwọn olóyún káàkiri ni so nǹkan mẹ́ta ni tó ń bá olóyún tàbí kóbìnrin kó ní oyàn kó yàn pọ́ìntì báyìí àwọn yẹn ti wọn tó bá lóbìnrin tó bá lóyún tó bá pọ́ìntì báyìí ohun tẹ kó pọ̀ ju oyàn báyìí lọ kó sàti ní orí oyàn báyìí wọ́n máa ń ṣe òun léṣe gan so bó ń ṣe bọ́mọ ẹ sọ̀rọ̀ yẹn pé kó máa ti ṣẹ́yún yẹn náà kó tó máa ti lọ tán lọ kó tó ṣẹ́yún yẹn ó wò pé ẹni náà tó máa ti lọ tán kó tó ṣẹ́yún yẹn ó ló dẹ̀ lọ ó dẹ̀ promise òun tó bá ti ṣẹ́ tó bá ti padà wá mi ò ní gbà ó ní no má wọ̀ tóun bá ti lọ foyún ilẹ̀ tóun bá fi lè travel àti padà kó tó ṣẹ́yún yẹn ó máa láìkè ó ní báwọn ṣètò ṣe nìyẹn nígbà tóun dé fi padà sọ́hun ló fi ṣẹ́yún yẹn gbogbo àtọ́hún fi ṣe òun ò tiẹ̀ rí ọmọ kankan mọ́ ọmọ ẹ̀lẹ́ kan o ọmọ kankan fáìn kan o ẹnìkan dàbí egbin òun ò tiẹ̀ fẹ́ rí mọ́ olóyún yẹn ni òun ò fẹ́ rí mọ́ tóun fi kúrò gbogbo 3 weeks tóun lọ Nàìjíríà olóyún yẹn ni ọmọ ẹlẹ́kẹ̀ ló kàn pẹ̀lú ọmọ ẹlẹ́ olóyún tó máa ti tí ọ̀rá yìí á fún pa ní abẹ́ tó dá wà lábẹ́ olóyún o ẹ̀yin tẹ́ bá ní ìyàwó tó bá lóyún tẹ́ bá bá sùn mc miss o gẹ́gẹ́ bí olóòtú ẹ jẹ́ kí fún yín àwọn nǹkan kan tó wà ní àwọn nǹkan kan tó jẹ́ advantage tó máa ń súnmọ́ ìyàwó ẹ̀ tó bá wà ní oyún tó bá súnmọ́ ìyàwó ẹ̀ tó wà ní oyún ìyàwó tiẹ̀ tó bá wà ní oyún kò sí disadvantage kankan kò ní disadvantage kankan the only disadvantage tó wà bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ yín ò dúró dáadáa bóyá ìyàwó ẹ̀ bí ó máa ń complain nú àwọn kọ́ àti pa ìsàlẹ̀ kò máa ń dùn tó bá ṣẹ̀ lóyún àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ́yìn yẹn wípé bí tó bá ṣe gìrìgìrì jù oyún lè wálẹ̀ lẹ́yìn yẹn tí àwọn ìbá ní àwọn medical problem bẹ́ẹ̀ yẹn ó dà kó máa báyàwó ẹ̀ sùn ní oyún bẹ́ẹ̀ ni ó dá gidi gan ó dẹ̀ máa tó máa fún nǹkan ọmọkùnrin yẹn á máa fún ní agbára so there is this thing tó máa ń fight ohun kan tó wà lára obìnrin tó bá ní oyún tó máa ń fight bacteria so tí wọn bá ti ń tì í bọ̀ á máa fight bacteria á máa fún ẹ ní strength àwọn ọ̀gá fún ẹ̀gbọ́n wa tó lè ṣe dáadáa ìyẹn tó bá kó bá nínú ọkọ̀ tí ìyàwó ẹ̀ ti gbà dọ̀tí sọ fún baby go and clean your body ẹ̀yin náà ẹ máa fọyín ẹ máa fa bẹ́ẹ̀ yín olóyún ẹ máa fọyín ẹ máa fa bẹ́ẹ̀ yín ẹ máa fọyún ẹ máa fa bẹ́ẹ̀ yín
ó wà important ẹ ṣe tẹ̀tẹ̀ sí story àdídùn yìí.